ṣe bó lórin ẹ ìbálùjọ̀nù ni wá. àlùjọ̀nù ni gbogbo lórin. àlùjọ̀nù ni wá. tó bá dé èyí gan lára fúnra yẹn mọ̀ a máa wò pé Alangere o, Alangere leto, bóyá ló mọ ojú rí. Agége adáfújì ilẹ̀ l'Agége. ẹgbẹ́ onífújì báwo lẹ ṣe dá sílẹ̀ àwọn wo ló dá sílẹ̀ kí ló mú èròǹgbà yín wá láti dá ẹgbẹ́ yẹn sílẹ̀. èròǹgbà náà pọ̀. Alangere. tìbálàkà tìbálàkà tìbólókò tìbólókò kíní bolo kejì bolo fàún bolo ń bòkun fáwọn ẹgbẹ́ ayé rere. sórin yín lórin yẹn ni. Alangere. ẹni tó mú un paṣẹ fújì á jẹ́ ẹni tó yẹ pé Alangere. wá àránṣe náírà owó àránṣẹ́ náírà àránṣẹ́. barista kọ àwa náà kọ́ Alangere. kí ló ṣẹlẹ̀. accident ni. báwo ni yẹn ṣe ṣẹlẹ̀. Alangere. ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mí tí ẹ̀ ń wo ètò yìí bàbá kan ni mo wà pẹ̀lú wọn lónìí Alhaji Love Azeez àgbà onífújì ni wọ́n mo ní nǹkan tí mo fẹ́ ṣe fún bàbá yìí ìṣerú ẹ̀. Mẹ́niyàn ní alátọ̀dá tó ṣẹ̀yọ, ẹ̀sìnà tí ṣúgà o. bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ fújì nílẹ̀ Nàìjíríà ọ̀rọ̀ fújì yé wọn gan àgbà ti dé o ṣùgbọ́n wọn ò ní lọ máa fún wa ẹ fún wọn lónìí ẹ jẹ́ gbóhùn yín sà. Allahumma ya Rabbi salli ala Muhammad sayyidi saadati nabi Muhammad. Allahumma ya Rabbi salli ala Muhammad. adúpẹ́ fọ́lọ́hun adúpẹ́ fọ́lọ́hun ọba sátìrà mọ́ni kàdúpẹ́ fọ́lọ́hun ọba. ẹ bá mi dárúkọ yín fún àwọn tó ń wà káàkiri àgbáyé. orúkọ mi ni Alhaji Love Azeez. àwọn èèyàn mọ̀ mí sí Alhaji Azeez ọmọ Ọládìméjì nínú iṣẹ́ orin fújì tí mo ti kọ orin náà bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ díẹ̀ Ọlọ́run sì ti gbẹ̀mí wa. ẹ̀yin ọmọ mi náà tẹ wá sọ́dọ̀ mi lénìí láti wá bá mi níjókòó mi kò ní jẹ́ àwa mọ̀ fún yín. àmín àmín àmín. gbogbo nǹkan tẹ fẹ́ ṣe ní dáadáa Ọlọ́run á jẹ́ kó máa ṣe é ṣe fún yín. Alhaji Love Azeez lórúkọ yín sà báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì. iṣẹ́ fújì tí mo bẹ̀rẹ̀ inú orin kíkọ inú orin wéré láti bẹ̀rẹ̀. ládùúgbò wo. Lágége ni ẹyẹ méjì kì í jàṣà wọn bá sọ pé Alhaji Love Azeez Lágége èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. Alhaji Love Azeez ìgbà tẹ́ bẹ̀rẹ̀ ń wéré yẹn Lágége àwọn wo ló tún jí wéré tẹ́ ti gbọ́ pa wọn. àwọn tí mo bá àtàwọn tí wọ́n bá mi irú àwọn Ògìdán Ṣéhù Ògìdán ní pápá òkú ń bẹ mo bá wọn nínú iṣẹ́ orin eré wéré lérò pé tí wọ́n bá ń jí wéré báyìí ibi fúnra mi máa ń tẹ̀lé wọn máa ń gbọ́ àwọn orin yẹn. ọmọ kan wà lọ́dọ̀ wọn ọmọ náà Isiaka là ń pè àwọn tí wàá mọ̀ ní Isiaka Ògìdán lérò pé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ orin báyìí ohun ọmọ yẹn ó máa ń sábà ń hùwà púpọ̀. èrè bí èrè aládìyàn ló lè rè èrè bí èrè o aládìyàn ló lè rè o ẹ máa bá wa ká lọ agbára ìfòkòtò èrè má forí mi agbára ìfòkòtò. ṣẹ́rí ó lójú ọ̀pọ̀lọpọ̀ tó mọ̀ ṣẹ́rí wéré tẹ́rí yẹn ajíniwéré ni. ajíniwéré. tí wọ́n bá fẹ́ jẹ sàárì ètò a fẹ́ jẹ sàárì o kí sàárì má jù táwọn olórin yìí bá ti dé máa pẹ́ àwọn ajíniwéré ló dé yẹn o. àwọn ajíniwéré kéèyàn má sùn. kéèyàn má sùn kí sàárì yẹn má jù òun ni ajíniwéré wéré ni mo fi bẹ̀rẹ̀. àwọn tá à ń gbọ́ nípa wọn pọ̀
ní Ajíwéré ní Mùṣín orúkọ wọn pọ̀ náà ṣùgbọ́n èyí tá a rántí ń bẹ̀ kò tó nǹkan mọ́ nítorí pé ọjọ́ orí. Ó dà bàbá báwo lẹ̀yin yí sí fújì. ṣe rí eré fújì tẹ́ rí yẹn Síkírù Àyìndé Barrister ó jẹ́ ẹnìkan ní pàtàkì tó a fi ìmọ̀ rẹ̀ a fi tẹ̀lé fújì. Ìmọ̀ Síkírù Àyìndé Barrister. Àwọn fújì tẹ́ gbọ́ yẹn Síkírù ni èmi gẹ́gẹ́ bí ẹnìkan mọ̀ pé onífújì. Ṣé ká gbà pọ̀gá ni Barrister jẹ́ sẹ́yìn? Àjọ wa Sàwáwù ni wá. Àti Barrister gbogbo wa Sàwáwù ni wá. Ọ̀tá Agége lẹ́yìn dì mọ́. Agége lèmi dì mọ́. Barrister ló jẹ́ pé nígbà tó bá fẹ́ kọrin ẹ̀ á bẹ̀rẹ̀ lórí fújì line. Fújì yẹn ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ pé orin fújì ó dùn gbọ́ ó dẹ̀ jẹ́ orin táwọn èèyàn nífẹ̀ẹ́ sí. So tá a bá ti ń kọrin fújì lọ ohun orin wéré kò yàtọ̀ sí fújì. Ọ̀nà tó fi yàtọ̀ ni pé ẹ̀yin elégbè mi mo bẹ̀ yín ẹ fetí sílẹ̀ láti gbọ́ làbárí orin. Ilé olórin náà ti bí wa o olórin lówó àdàgbà o àdàràbà nínú fújì àlùjọ̀nú olókùn orin. Tìbálákà tìbálákà tìbólókò tìbólókò kíní bolo kejì bolo fàún bolo ń bòkun fáwọn ẹgbẹ́ ayé rẹ̀. Ẹ bá sọ pé èyí ò forin wá ẹ ṣe mí àforin àmọ́ ọ̀rọ̀ ọjà ló wà níbẹ̀. Kàgbádé fàlàdé ló tọ́ kágbóyè fọlóyè. Ẹyẹ mọ̀ pé Ajílọ́ba sísì lóhùn pé àlùjọ̀nú eléré aláàjì Àjíò làgbàdé fún. Sórin yín lórin yẹn ni. Àgbè láàrin ara wa ni. Òkìkí oṣù òye ariwo ọjọ́ òní lè pọ̀jọ́ òkìkí kò ní ipa. Ọmọlàdì olówó lọ́mọ́ra o. Mo tún gbédè òyìn mọ́mọ́ ni. Mo tún gbédè òyìn mọ́mọ́ ni. Ẹ ti kẹ́. Ẹjọ́ ni kọ́mándà system. Mo tún gbédè òyìn mọ́mọ́ ni. Àbí fújì nìyẹn. Wéré náà ni. Wéré náà ni. Gẹ́gẹ́ bí àgbà olórin àtẹni tó ti ní ìrírí tó pọ̀ ìgbà tẹ́yìn bẹ̀rẹ̀ iṣẹ́ fújì yẹn àti àsìkò yìí kí làwọn ìyàtọ̀ tẹ́ rí ńbẹ̀? Ìyàtọ̀ tí mo rí ńbẹ̀ ni pé nǹkan ń dá sí nídìí iṣẹ́ fújì. nídìí iṣẹ́ fújì nítorí pé bí nǹkan ṣe ń dá sí nídìí iṣẹ́ fújì ni pé ṣègbóni fújì náà ni mo fi kọ́lé mi tí kì í dẹ̀ ṣe léyìn nìkan. Tọ́lọ́run gbàdúrà yín bẹ́ẹ̀. Tọ́lọ́run gbàdúrà mi lórí orin náà ni. So àwọn ọmọ mi gbogbo wọn lórí fújì ni mo ti bí wọn. Iṣẹ́ fújì pé. Ó pé mi ó pé fáwọn tó mọ̀ nípa ẹ̀ tí wọ́n dẹ̀ fi ń ṣiṣẹ́. Ẹni tó mọ̀ nípa iṣẹ́ fújì á jẹ́ ẹni tó yẹ pé orin tó ń kọ òun ló mọ̀ nípa ẹ̀. Irú èmi nísìn mi ì mọ̀ nípa iṣẹ́ mi ju orin kíkọ lọ. Tí orin náà bá jẹ́ pé bá ṣe wà nísìn orin lè dé nísìn orí tó orin bá dé á dàbí ẹni pé àbá ọkọ là ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ó máa ń wá ni. Ó máa ń wá ni. Bí atẹ́gùn. Bọ̀ṣọ́ máa ń gun ẹ̀yin náà torí Barrister ní bọ́rin bá gùn mí o. Kò sí ẹni tó rin ò lè gùn. Ó ń gùn yín. Bí mi ṣe wà ó ń gùn mí bẹ́ẹ̀ ṣe jókòó ó ń gùn mí. Ṣé bó lórin? Ṣé bá àlùjọ̀nù ni wá? Àlùjọ̀nù ni gbogbo lórin. Àlùjọ̀nù ni wá. Tó bá dé èyí gan lára fúnra yẹn mọ̀ pé ẹbí ẹni ìtajọ́ ń sọ̀rọ̀ torí irú èmi nìsín ó lè máa sọ̀rọ̀ lọ́wọ́ torí yẹn bá dé á dàbẹ̀ ni pé àbí kì í ṣe àlàjọ ń sọ̀rọ̀ nísìn
irú àwọn Alhaji Síkírù Àyìndé Barrister, irú Alhaji Wáídì Àkàngbí Lébùté Mẹ́ta, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. irú gbogbo àwọn bẹ́ẹ̀ yẹn bá a ṣe lọ nìyẹn káàkiri. àwọn Àyìnlá Ọmọwúrà nǹkan gbà tán wà láyé, ǹjẹ́ àjọṣepọ̀ kankan wà láàrin ẹ̀yin àtàyìnlá Ọmọwúrà? Àjọṣepọ̀ tó wà láàrin wọn kọjá pé orin tiwọn ó jẹ́ orin àpàlà, ó yàtọ̀ sórin ti fújì. fújì. Àwọn bí àwọn ìtàn ànábì, àwọn èdè tá a bá ń gbọ́ tá a máa fi ń sọ̀rọ̀ tó bá ti yọ sórin a lè fi kọrin. Nínú olórin ọ̀gá Láàládé Àdìó, nínú onífújì tí bọ́ ní ilẹ̀ yìí o, ẹyẹ bí ọkìn sọ̀wọ́n àdìmílà ọ̀fíìsà, tá a bá ń sọ lórin ẹyẹ bí òbúrò, tá a bá ń sọ nínú olórin ẹyẹ bí òbúrò, olóhùn tí ó ṣe bí aláwòkó, olóhùn tí ó ṣe bí aláwòkó, ìbádìílé pèdè o. Alhaji Love Azeez Lágége ni a wà pẹ̀lú wọn lónìí, àgbà onífújì nílẹ̀ Nàìjíríà. Aláǹgèrè. tẹ́ bá ti mú Kọ́lí Àyìnlá, tẹ́ ti mú Wasiu Àyìndé, ẹ lè gbọ́ kó lórin kan fẹ́ ṣe báyìí lérí kankan, Ṣínà Àkànní ló máa gbé tẹ̀lé. Alhaji Kọ́lí Àyìnlá ni number 1. Number 2 èèyàn mú Ṣínà Àkànní. Nǹkan kan wà tí ò yé ọ̀pọ̀lọpọ̀, tẹ́nìkan bá lọ á ṣàtúnkẹ́ nìkan pé àwọn kan lélẹ́yìí o, èyí táwọn ọmọ tí wọ́n mọ̀ nísìn ni wọ́n sọ. tí wọ́n ń sọ pé àwọn aṣíwájú rèé o, aṣíwájú fújì rèé o, tábà wà lọ tábà wà bọ̀ àmúkọ̀lé tì àbí bẹ́ẹ̀ni. ṣòfò àgbà táwa ò kú, táwa náà wà láyé pẹ̀lú iṣẹ́ yìí, ṣé wọ́n yọ èmi sọnù? Wọ́n ò lè yọ mí sọnù, nǹkan ni mo jẹ́. ṣùgbọ́n àwọn kọ́kọ́ mú Kọ́lí ń tì. Báwọn tó bá mú sá. báwọn tó bá mú bó ṣe jẹ́ nìyí pé bẹ́ẹ̀ ṣe jókòó nísìn, bẹ́ẹ̀ni sá. first time tèmi mọ̀ yìí rè. bẹ́ẹ̀ni èmi dẹ̀ ti ń gbúrò yín ti pẹ́. Ọlọ́run má pa wá nù, àmín. Ọlọ́run má sọ wá nù. àmín. Gbogbo iṣẹ́ yìí ẹ rí ó lójú ẹni tó mọ̀ púpọ̀ nínú ẹ̀. ó lójú. Ẹni tó mọ̀ púpọ̀ nínú ẹ̀. nípa ọ̀rọ̀ fújì. Bẹ́ẹ̀ ni, irú èmi nísìn wọ́n mọ̀ mí pé Alhaji Love Azeez olórin fújì ni. Wọ́n á tún sọ pé Alhaji Love Azeez ó ti ń jí wéré tipẹ́. Jí wéré yìí náà ló jáde tó fi lọ wọ fújì. So àwa rí pé bẹ́ẹ̀ ṣe débílẹ̀ nísìn mo mọ̀ yín for the first time. But èyí tí ń gbòòrò èmi tipẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Gbogbo ẹ tí ń gbòòrò èmi tipẹ́tipẹ́ yìí, èmi náà tó wá ń fi ìdùnnú pàdé yín pẹ̀tù. Rírí tí mo rí yìí o, kọ́ má jẹ́ àrímọ̀. àmín. ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ni mò ń try láti gé ètò pé ohun táwọn èèyàn rí ṣùgbọ́n pọ̀ ò mọ̀ nǹkan rí ló ń sọ. Nǹkan tó ń rí náà sọ wọn ò mọ̀. Irú èmi bí mo ṣe mọ̀ ilé níyì nísìn, ó jẹ́ ìdùnnú fèmí. ó jẹ́ dùnnú fèmí náà láti jókòó tí Alhaji Love Azeez Lágége o mú fúfújì láwà àbẹ̀mí yá gùn. Àwúrò èrè àwọn tó kọ́ lù fújì látàrí yẹn sí. So bá a ṣe ń sọ yẹn, spirit orin ó ti yé mi. ó máa ń wà ní. máa ń wá. Tó bá dẹ̀ ti lè wá bẹ́ẹ̀, a kì í sábà fẹ́ fi ṣòfò. A máa gbé lẹ́sẹ̀kẹsẹ̀. A bá ti gbé lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ tá ń kọrin yẹn lọ,
orin mi lè tún wá ó jẹ́ pé ibi tẹ́yìn ò lérò ló máa tún jáde sí. Àdúrà wa ni wípé gbogbo nǹkan kí nǹkan tá a bá fẹ́ ṣe ní dáadáa Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. àmín. Aláǹgèrè. Abá èébú ní ayé ni. Ẹsẹ̀ àká bàbá wa yìí òun pẹ̀lú òjíǹdó nínú ọ̀tẹ̀ ni wọ́n wà tá a bá wọn táwa gbọ́ kì í ṣe pé tá a gbọ́ tá a bá wọn tẹ́mi mọ̀ àwọn ọmọ kéré wọ́n kọrin ọ̀tẹ̀ gan wọ́n bẹ́ èébú gan wọ́n sọ pé nínú olórin ṣẹ́yẹ bí òwúrò nínú olórin ṣẹ́yẹ bí òwúrò mo lè sọ bójì yìí dọ̀la o oníkálukú mọ̀ọ́tàn torí àgbà ṣe pẹ̀lẹ́ o ẹ̀yin àgbà ṣe pẹ̀lẹ́ ọmọdé tẹrí ń bọ̀ wá ga ẹ bá ṣe wá jẹ́jẹ́ ká tó lọ sí fújì ká sí wa báwọn yẹn ṣe máa ń wá nìyẹn. Àwọn kan tún wá níṣẹ́ fújì wọ́n níṣẹ́ ayé ni irú rẹ́kọ̀dù Barrister kan wà tán ṣe tán ní ẹ̀yin ìyá o pírígídí ẹ̀fí gbogbo dé wọn mọ́lẹ̀ pírígídí ìkòkò òun dẹ̀ ń wò lọ́dọ̀ tí náà yìí o ṣé omi ni ṣómi ni ó ti yé mi ẹ tún ṣàlàyé àárín yẹn fún wa náà. ẹ rí gbogbo eléyìí táwọn wí yẹn èyí tí wọ́n bá tó ń sọ nìyẹn èyí táwọn rí tó ń ṣe nìyẹn irú èmi ní ìsìn nígbà tẹ́ rí mi lẹ́ẹ̀kan tí mo kọrin ṣọ́fọ̀ ni mo pa ni ṣe bí orin àdúrà ni mo ṣe bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ni kò sí ọ̀fọ̀ ńbẹ̀ nǹkan téèyàn mọ̀ tó bá dáàyàn lójú kò ní dààmú lórí ẹ̀. àdúrà lẹ́yìn mọ̀. èmi mọ̀ àdúrà o. ẹ̀yin ìyá o èrò iṣẹ́ fújì. Ọlọ́run ló lè pé kó yẹ ni ẹni afẹ́ lóbìnrin ò lè pé kó yẹ ni bọ̀rọ̀bọ̀rọ̀. iṣẹ́ fújì. ó dà bàbá ìgbà lè ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. Ìyá ni wúrà ní first record. Ìyá ni wúrà. Ó jẹ́ 3 inches. Àbá kílẹ̀ mú wa rántí rẹ́kọ̀dù 3 inches. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin tẹ́ ń wo ètò yìí káàkiri àgbáyé ṣe rí bàbá tí mo wà pẹ̀lú wọn yìí Alhaji Love Azeez ní ohun tí mo fẹ́ ṣe lénìí mi ò ṣerú ẹ̀rí o ní ọjọ́ alẹ́ nídìí iṣẹ́ tó ń ṣe ò ní di rádaràda. Àmín àmín. Tí a bá rí ọ̀pọ̀ onífújì lónìí tí Ọlọ́run gbà fún tí a bá rí ọ̀pọ̀ onífújì tí Ọlọ́run gbé ọwọ́ ẹ̀ sókè ń diṣẹ́ yìí àwọn kan ló lànà ẹ̀ fún wa àwọn kan lórúkọ ẹ̀ fún wa. Bẹ́ẹ̀. Bàrà tèmi dé bí mo ti sọ fún bàbá pé mo ní láti rí yín lọ́tọ̀ ìwọ tó ń wò mí tí o bá jẹ́ olólùfẹ́ fújì eléyìí máa jẹ́ gbà àkọ́kọ́ tí màá ṣe nǹkan yìí bàbá ṣe lákàn nọ́mbà sá. Pẹ̀lú ògo yìí. Pẹ̀lú ògo Ọlọ́run wọ́n máa sọ àkàn nọ́mbà wọn sìn jọ nítorí Ọlọ́run bá mi fi nǹkan síbẹ̀ inú yín á dùn inú yín ti ń dùn tẹ́lẹ̀ ṣùgbọ́n ètò tá a wá ṣe yìí ètò Katsina Sugar yìí mo nígbàgbọ́ pé ìdùnnú máa wọ̀ ṣé bí lẹ́yìn la wà yìí ṣé bí mọ́ṣáláṣí la wọ̀ ká tó wọ bí kò sẹ́ni tó máa dá sétò yìí tó máa tọrọ jẹ láyé ẹ̀ kò sí onítọ̀hún tó máa wo ètò tí mò ń ṣe lénìí pẹ̀lú Alhaji Love Azeez tí mi ò ṣerú ẹ̀ fún onífújì kankan rí ṣùgbọ́n mò ń sọ eléyìí fúngbà àkọ́kọ́ lónìí pé gbogbo ìwọ tó fẹ́ bá mi mú dùnú bá bàbá ìbò ṣe ń wètò yìí ìdùnnú àníkalẹ̀ lọ́lọ́ máa fún ẹ. Àmín. àṣẹ bí lẹ́yìn rí ó lápẹẹrẹ tí mo rí bàbá àjọ máa rẹ́rìn ayọ̀ lágbára Ọlọ́run agbáyé àtúbọ̀ dalẹ̀ ẹ ti ń jẹun ọmọ ẹ máa jẹ pẹ́pẹ́pẹ́ gbogbo ìwọ tó fẹ́ bá mi mú dùnú bá wọn gbogbo ìwọ tó ń wò mí káàkiri àgbáyé tó jẹ́ olólùfẹ́ àgbàlagbà account number bàbá náà rèé Ecobank Azeez Ọládìméjì 1701004087
jọ nítorí Ọlọ́run bá mi fi nǹkan síbẹ̀, bá mi fi nǹkan ìdùnnú síbẹ̀, bá mi fi nǹkan kan síbẹ̀ fúnra ẹ̀ wàá pè mí pé cars lórí àpẹẹrẹ yẹn. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹni nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. wọ́n ní rẹ́kọ̀dù àwọn kọ́kọ́ táwọn ṣe wọ́n pe àkọlé ẹ̀ ní Ìyániwúrà Ìyániwúrà. lọ́dọ̀ Adéolú Akínsànyà. lẹ́tí ṣe Bẹ́ẹ̀ni bábẹ́ ètò bẹ́ẹ̀ni gbogbo ìwọ tó ń wò mí lásìkò yìí tó ní mọ sàárè ọmọ ẹ̀. àmín àmín iná kan wà tó ń jó alábíamọ tí kì í ṣe ìfín, iná ọmọ ò ní jó ẹ. àmín àmín. kí lẹ ṣe rántí díẹ̀ nu tẹkọ́nù Ìyániwúrà yẹn. Ìyá ṣáà ni wúrà mi ò re, ìyá ṣáà ni wúrà mi ò wá, ìyá ni wúrà bàbá ní júbí o, ìyá ṣáà ni wúrà mi ò wá, lọ́jọ́ ìyá bá kú ní wúrà ọmọ bàjẹ́ o, ọjọ́ tí bàbá bá kú ní jíjí ọmọ ọwọ́ mi òrìṣà ìyá ò sí mọ́ o, ìyá ṣáà ni wúrà mi, ìyá tó bí mi lọ́mọ o, òun ló wò mí dàgbà o. Ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ìyá mi o, àtọ̀kẹ́ orí ìbá wọn, dúpẹ́ yẹmí àmọ́ roro àbí mi nílùú Àṣẹ̀yìn o, níbẹ̀ náà wò ẹ́ dàgbà o, ìyá tó bí mi lọ́mọ o, kẹ́ jẹ́ kí n rí tèmi ṣe. àwọn Love Assist and this professional group. ṣe é rántí àwọn kinní ìṣá Alájà Sifau Jimoh alias Mamondo Wajadina Sura. Wajadina o Sura Wajadina máa fi fújì ṣeun rere. Love Assist Ọbọ́láńlé. Àáfàá Àyìnlá Ajíkòbí nílọrin. ìjà parí ní Mẹ́kà. àwọn wo ló jà? Ó dàbí pé ìjà Barrister pẹ̀lú ìjà Kollington àti Barrister náà ló wà. ẹ̀yin rèé bàbá. Bẹ́ẹ̀ni. Aládìó Ìyániwúrà, ẹ tẹ́tí ẹ gbọ́ ọ̀rọ̀ àwọn ọ̀gá eléré. Bàbá kí ló ṣàwọn ọ̀gá eléré ń gbà yẹn jàre? Kò sí ohun tó ṣe wọ́n kọjá ìwọ ògbàgbà èmi ògbàgbà náà ni. Sùkùṣẹ bẹ̀rẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òjíǹdó pẹ̀lú Ẹ̀sàkà. Wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n ti táwọn náà ń jàjà wọn ayé ìgbà náà. Mo gbé kinní yẹn dé. Mo gbé kinní yẹn dé oyin máa dùn mí. Wọ́n bẹ̀rẹ̀ lórí ọ̀rẹ́ mi ẹ̀tẹ́ tí ẹ gbọ́. Ṣùgbọ́n àwọn yẹn ṣe lọ nìyẹn o. Ó ṣe lọ nìyẹn. Ṣé ń jíjó wa? Àbí? Ó ga o, Alhaji Love Assist. Alhaji Love Assist lágége o. Ìjà parí, case close pẹ̀lú léèsì oníhòòhì bàbá. Ó ṣe wà. Ẹ̀yin àti Tatún lè lé ìtorí Ọlọ́run. Gbogbo eléyìí tẹ rí yìí nísìn. Tí n bá ń gbọ́ orin yẹn lọ ni mo lè sọ pé báyìí lè toró ti pẹ́. Ó sì pẹ́. Ìjà parí, Muritàlá Adébáyọ̀, Jẹ̀lẹ́ńkẹ́ system. Ẹ̀yin tẹ Òkèwú ẹ fi sọ́kàn. Ẹ̀yin tẹ Èkéwú ẹ ò rí nǹkan àwọn náwó kálàmù. Ókè, ẹ̀yin tẹ Èkéwú ẹ ò rí nǹkan. bí pẹ́ tún sọ̀kò ọ̀rọ̀ sáwọn tí Òkèwú. Àwọn náwó kálàmù. Ló ti yé mi. Létà yín lọ́mọ wúrà. Anafiu Bàbá Aláwálé. Àwọn tí wọ́n gbé káwọ́ dé òjòdú yìí nìyẹn. Ní Anafiu ló jẹ́ kẹ́ ẹ dára òjòdú. Bẹ́ẹ̀ni. Anafiu Bàbá Aláwálé. Bàbá Aláwálé, àwọn tó jẹ́ kẹ́ ẹ jódòdú nìyẹn. Tó jọ́ mọ nílẹ̀ lójòdú yìí. Wá àránṣe náírà.
bàbá ibo lélẹ̀. owó aránṣẹ́ náírà aránṣẹ́. barista kọ. àwa náà kọ́ owó aránṣẹ́ náírà aránṣẹ́. Ta ló kọ́kọ́ kọ́? ohun tá a bá di rí lásọ. Ó dà, ó ti yé mi. owó aránṣẹ́ náírà aránṣẹ́. ilé ìtún kọjá bẹ́ẹ̀ o. Alhaji Love, ẹ̀yin gan tọ́jú nǹkan o. Ọdún àwẹ̀ tó bá wa. àwa dúpẹ́ fún sáàtì tó fún wa ṣe. Ìtàn rẹ̀ méjì. Bàbá, in fact, Alhaji Love Azeez. Ṣé eyín mẹ́kà lẹ́ ń fi wọ̀n wá ń bí ní àbí kílẹ̀ ṣe? eyín mẹ́kà náà ni. Ok, torí mo rí bẹ́ẹ̀ kó àjẹkó. Eléyìí African Cup of Unity. Ìkan tó wà ń bẹ̀ Fuji Soul Train. Alhaji Ganiu Aríkéwúyọ̀ Ẹ̀dẹ́ Létítù Pópóọlá. Bàbá wọn ṣe ìpọ̀ o. Eléyìí tún ni Love Azeez. Àwọn band boy sí ń rè. bẹ́ẹ̀ni. Ìjà parí tún ló wà ń bí. báwo la ìfẹ́ ṣe tí jà ní sí. So àwọn tó ń jà ń sìn ọwọ́ yín náà ti bá. àwa náà bá lọ́wọ́ àwọn bàbá ni. Aláǹgèrè. fat òótọ́ ni. Pé Agége adáfújì ilẹ̀ lágége. ẹgbẹ́ onífújì báwo lẹ ṣe dá sílẹ̀? Àwọn wo ló dá sílẹ̀? Tá a pè ní ẹgbẹ́ ṣé Fuman kọ́ ni àbí Piman? Fúmánì Báwo lẹ Fuji ṣe? Musician Association of Nigeria. Kí ló mú èròǹgbà yín wá láti dá ẹgbẹ́ yẹn sílẹ̀? èròǹgbà náà pọ̀ nínú àwọn tó jókòó yìí. Alhaji Waheed Akàngbé. Okay. Èbúté Mẹ́ta làwọn wà. Hmm. ṣùgbọ́n bí n pé a lè ṣe ká má ríra wa láwa tá a mọ̀ tá a mọ̀ra wa tá a kì í fira wa ṣeré. Ṣẹ̀ṣẹ̀ ń jáde òde rí báyìí. Alhamdulillah nínú orin kíkọ mi ò rìtáyà orin kíkọ Okay. àmọ́ mo ti rìtáyà pé ká máa tún lọ sóde eré o lọ báyìí o lọ báyìí o. Ẹ̀mí yín á gùn fún wa bàbá. Àmín. Ẹ̀mí yín á gùn fún wa. Àmín. Àgbà ti dé ṣùgbọ́n a dúpẹ́ ìwọ̀nba àkókò tá a lò pẹ̀lú yín. Bàbá gẹ́gẹ́ bí onífújì ǹjẹ́ àwọn nǹkan kan wà tó ti ṣẹlẹ̀ tẹ́ ẹ lè gbàgbé bóyá tẹ́ ẹ̀ kàn rántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbà tẹ́ ti wà ń dìṣẹ́ fún. òun ló ń wò yìí Kí ló ṣẹlẹ̀? accident ni. Báwo ni yẹn ṣe ṣẹlẹ̀ wọ́n lé accident. nídìí iṣẹ́ yìí náà? Ṣógun níṣẹ́ fújì ni. ogun ni. Aláǹgèrè. Èyí tí mo fẹ́ béèrè yìí mo fẹ́ béèrè ẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ fújì pátá. So ìwọ tó bá ń wètò yín sìn tó ti gbádùn orin fújì rí tó sì ń gbádùn ẹ̀ dé sìn tàbí tó ń gbádùn ẹni fújì musician lára àwọn àgbà tí wọ́n lànà fún iṣẹ́ yẹn rèé tí ó bá wù ẹ́ látọkàn láti fi bless wọn wọ́n máa sọ account number wọn sìn jọba mi ṣe bàbá kẹ́ tó sọ account number yín sà láti ìgbà tí Síkírù Àyìndé Barrister ti kú kí ló dé táàrò ní fújì tuntun míì tó tún jáde. mi ò tí ì rí. Bàbá ìmọ̀ràn ó lè fẹ́ gba àwọn tó ń kọrin fújì lásìkò yìí. ìmọ̀ràn tí mo lè sọ pé kí n fáwọn onífújì lásìkò yìí ni pé níbi tí a bá dé ní ìsìn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ibi tá a bórin dé o kò sẹ́yìn tí ò mọ̀ rárá o a lè torí èyí dọ̀la o nínú iṣẹ́ fújì tá a sì wà o ẹ̀yin àgbà ṣe pẹ̀lẹ́ o ẹ̀yin àgbà ṣe pẹ̀lẹ́ ọmọ tá a wí ń bọ̀ wá ga ẹ bá jẹ́ ká jẹ́ ayé jẹ́jẹ́ o tó rágbà ń bọ̀ wá dé èèyàn o. tó gbogbo bá ṣe wà nísìn kò sẹ́ni tí ò mọ̀ pé ibi iṣẹ́ orin àti ohun tí ọjọ́ orí wa níbi tá a bá dé àwọn ẹlòmíì ò tó wa wọ́n ti lọ. bẹ́ẹ̀ni. àwa náà tá à ń sọ̀rọ̀ nísàlẹ̀ sọ pé àádọ́la Ọlọ́run lè lè pé kò rí bẹ́ẹ̀. Ọlọ́run àti ẹ̀dẹ́ mi sí ẹ̀mí yín á gùn. àmín o. torí oúnjẹ tèmi ń béèrè yìí ohun tèmi ń béèrè yìí ó máa dín ńlá lágbára Ọlọ́run. Insha Allah. inú yín á dùn inú yín ti ń dùn tẹ́lẹ̀ ṣùgbọ́n ètò tá a wá ṣe yìí ètò Katsina Tea Sugar yìí mo nígbàgbọ́ pé ìdùnnú máa wọ̀
ṣé bí lẹ́yìn la wà yìí bẹ́ẹ̀ni ṣé bí mọ́ṣáláṣí la wọ̀ ká tó wọ bí bẹ́ẹ̀ni kò sẹ́ni tó máa dá sétò yìí tó máa tọrọ jẹ láyé ẹ̀ kò sí onítọ̀hún tó máa wo ètò tí mò ń ṣe lénìí pẹ̀lú Alhaji Love Azeez tí mi ò ṣerú ẹ̀ fónífújì kankan rí yàtọ̀ sí pé tẹ́ bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹ pè wọ́n ṣùgbọ́n mò ń sọ eléyìí fúngbà àkọ́kọ́ lónìí pé gbogbo ìwọ tó fẹ́ bá mi mú dùnú bá bàbá ìbò ṣe ń wètò yìí ìdùnnú àníkalẹ̀ lọ́lọ́ máa fún ẹ àmín àṣebí lẹ́yìn rí ẹ bẹ́ẹ̀ni ó lápẹẹrẹ tí mo rí bàbá àjọ máa rẹ́rìn ayọ̀ àmín lágbára Ọlọ́run àgbáyé àtúbọ̀ dalẹ̀ àmín ẹ ti ń jẹun ọmọ ẹ máa jẹ pẹ́pẹ́pẹ́ àmín àmín ẹ ti ń ṣètò ẹ ti ń kọrin ẹ máa rántí ọjọ́ èní Ọlọ́run á jẹ́ rántí ẹ̀ sí dáadáa lágbára Ọlọ́run lágbára Ọlọ́run àmín kò tún ní pẹ́ màá bẹ̀ yín wò ẹ wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn Ọlọ́run á ṣe bẹ́ẹ̀ àmín ó máa ṣe àmín torí mo nígbàgbọ́ páwọn kan ń wò mí báyìí tán ti ní ọ̀rọ̀ lọ́mọkùnrin sọ yìí ó máa ṣẹlẹ̀ ẹ fún wọn lórin ká máa fi káàdì ẹ̀ sà. nínú olórin kò sẹ́yẹ bí òwúrọ̀ àní nínú olórin kò máa sẹ́yẹ bí òwúrọ̀ àwa là ń ṣe fújì nílẹ̀ yìí o àgbàlódé ká máa lò wá o. bàbá gbogbo àwọn rẹ́kọ̀dù yìí ẹ ṣáà ń gbowó lórí ẹ̀ ń gbà yẹn tó jáde. nígbà náà a gbowó lórí ẹ̀ ṣé kàn ń ṣe ni. lẹ́yìn tí wọ́n bá ti ṣe tá bá ti gba royalty wa ẹ̀yìn ìtàn bá dẹ̀ ta rìkọ́dì kìíní àwọn lọ́dẹ̀ ní gbogbo gbogbo àwọn rẹ́kọ̀dù tẹ́ ṣe máa tó mélòó. tá bá ní kí n ṣírò àwọn tí mo lè sọ bíi 18. 18 nínú ẹ̀yin àti Barrister ta ló dàgbà jù. mo ṣàfọdún mẹ́ta ju Barrister lọ ṣá mo jókòó lẹ́yìn tí lò. 1945 kábíyèsí o kábíyèsí Ọlọ́run kí ni déètì ní ná ìjọ òní 20 yẹn bọ́ sí náà. Sunday ṣé April 20 ní birthday wọn. ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mí tí ẹ̀ ń wo ètò yìí bàbá kan ni mo wà pẹ̀lú wọn lónìí Alhaji Love Azeez àgbà onífújì ni wọ́n mo ní nǹkan tí mo fẹ́ ṣe fún bàbá mi ìṣerú ẹ̀ rí láti ìgbà tí mo ti ń wọlé wọn ni mo ti ń rí àpẹẹrẹ kan ṣé nígbà táwa ń bẹ́tò lọ tá à ń bẹ́tò lọ tá à ń bẹ́tò lọ mo wá sọ pé mo fẹ́ kí àwọn èèyàn mú dùnú bá bàbá ìtorí mo rí àpẹẹrẹ Ọlọ́run ẹlẹ́dàá tó bá jẹ́ ohun tí mò ń sọ ìmí ìmọ̀ ń pa ẹ̀ tẹ́lẹ̀ túbọ̀ máa lànà ayọ̀ fún mi o ṣùgbọ́n tó bá jẹ́ kó ń ṣe ohun tá a plan tó jẹ́ pé ẹ̀mí mi ló ní í sọ gbogbo ìwọ tó o bá fẹ́ bá mi dá sí ọ̀rọ̀ bàbá yìí o ò ní mọ̀ yàláyé ẹ̀ mo ti sọ mo ní mo rí àpẹẹrẹ àṣé on the 20 ní ọjọ́ bíi bàbá yìí èmi dẹ̀ wá sẹ́kọ̀ọ́ láàárín ọ̀sẹ̀ yìí mo wá ṣe program ètò náà ló ń wò yìí o èní lọ́jọ́ bíi bàbá yìí o Alhaji Love Azeez mo sọ èmi mi ń sọ fún mi pé béèrè jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn kí wọ́n kọ̀nẹ́ẹ̀tì mọ́ nǹkan kan nípasẹ̀ bàbá yìí gbogbo ìwọ tó fẹ́ bá mi mú dùnú bá wọn ẹ bá má kan nọ́mbà yín lẹ́ẹ̀kan sí gbogbo ìwọ tó ń wò mí káàkiri àgbáyé tó jẹ́ olólùfẹ́ àgbàlagbà account number bàbá náà rèé Ecobank Azeez Ọládìméjì 1701004087 jọ ń torí Ọlọ́run bá mi fi nǹkan síbẹ̀ bá mi fi nǹkan dùnú síbẹ̀ bá mi fi nǹkan kan síbẹ̀ fúnra ẹ̀ wàá pè mí pé cars mo rí àpẹẹrẹ yẹn èmi ò kú mọ̀ tẹ́lẹ̀ pé April 20 lọ́jọ́ bí wọn ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ yẹn lẹ̀mí mi ń sọ fún mi pé sọ fún àwọn tó bá fẹ́ gbọ́ kan ṣe bó bá jẹ́ pé ìjọ́kíjọ́ tó bá ń wo ètò yìí ó lè jọ́ ní 21 ló ń wò ó lè jọ́ ṣáà bá mi fowó sàkáǹtì yẹn sẹ́ owó ò ní tán lọ́wọ́ ẹ̀ owó ò ní tán lọ́wọ́ ẹ̀ o èmi náà máa fi nǹkan kan lẹ̀ kí n tó kò mí sìn owó ò ní tán lọ́wọ́ ẹ̀ owó ò ní tán lọ́wọ́ ẹ̀ o Alhaji Love Azeez àgbáyé àtúbọ̀ dálẹ̀ ọjọ́ bí tọdún yìí Ọlọ́run ò ní fi ṣàṣemọ́ ṣé oríwọ náà tó wá ń kọ fújì kò sí ohun tó kéré jù láti fi sínú ayé bàbá yìí fi tọrọ àlùbáríkà yẹn á dẹ̀ bá ẹ̀ kalẹ̀ at 80 years ọ̀pọ̀ nínú wọn tán jọ bẹ̀rẹ̀ ẹlòmíì ò sí mọ́ ọjọ́ orí ẹlòmíì ò tó tiwọn tó fi jáde láyé àwọn wá wà láyé wọ́n wà lálàáfíà irú ilé wọn lọ́wọ́ o
kì í ṣe pé wọ́n pè mí pé kinní kan o, ẹ̀mí mi ló ní sọ nǹkan yẹn fáwọn tó bá fẹ́ ṣe, mo dẹ̀ mọ̀ pé máa ṣe, ó yá kò ní tán bẹ̀. Bàbá ẹ ṣe púpọ̀, ẹ̀mí yá gùn. Ìwọ tó jẹ́ olólùfẹ́ fújì bá mi dá sí, àdúrà àgbà, ó ní tọrọ jẹ, ó dẹ̀ ní tọrọ mu. Tí ní tòótọ́ Ọlọ́run agbéni tó ń fa gbogbo etí mọ́ra Katsina àti ṣúgà. Ẹ ṣé bàbá mi, ẹ ṣé sà. Kò ní bàjẹ́ fún ẹ. Àmín o, àmín, Agbára Ọlọ́run. àmín.